àti wá Ẹ̀gbá làwa wà o àrẹ̀kí ọ̀gá wa olórí oko wa bàbá àgbà Chief Sunday Igboho tí wọ́n gbowó ṣá tí wọ́n gbà wá lẹ̀ lọ́wọ́ nira agbára wà nílẹ̀ gan o àwa gan ara wa wúwo àmọ́ bí tá a fẹ́ lo gbogbo àmọ́ nísìnyí ọ̀gá Sunday Igboho wọ́n ti tú wá lẹ̀ agbára wà nílẹ̀ gan àwa gan dẹ̀ rẹ́dì àti dúró tán lọ́wọ́ yìí àrẹ́dì àti dúró tán àmọ́ dúpẹ́ lọ́wọ́ bàbá Ẹ̀gbá tó yẹ pé wọ́n ṣe gudugudu méje ní Ẹ̀gbá wọ́n fi gbogbo agbára wọ́n fi tọ́látọ́lá wọ́n fi sọ pé àrẹ̀kí ọba wa náà tí wọ́n sọ̀rọ̀ tán láìpẹ́ yìí kán gbé oríyìn fún bàbá wa adúpẹ́ Chief Sunday Igboho tí wọ́n dúró tì wá agbára wà nílẹ̀ gan àwa gan dẹ̀ dúró tán láti jà fún ọmọ Yorùbá gbogbo ń ta ní àríbi tá a fẹ́ lò sí àmọ́ lọ́wọ́ yìí ara ti fúyẹ́ ọ̀gá ti tú wálẹ̀ fún ọmọ Yorùbá àwọn ọmọ Yorùbá náà ẹ yẹ ká dúró déédéé ẹ yẹ ká ṣọ̀kan ká má dalẹ̀ ká má dẹ̀ ṣàbúrú gbogbo ọmọ Yorùbá náà orúkọ ti tèmi ní Yàwó Ọ̀tà so ẹ jọ ẹ ká dúró tán ká dẹ̀ lónú kan gbogbo ọmọ Yorùbá náà ti gbáradì ẹ̀wọ̀n tí Fúlàní fojú wa rí àgbẹ̀ ò lè lóko ọlọ́dẹ̀gẹ̀ ò lè dẹ̀gbẹ́ àwọn obìnrin wa wọn ò lè lọ núgbó wọn á kí wọn mọ́lẹ̀ wọn á bá wọn sùn wọn á tún pa wọn tó bá tún pa wọn tán wọn á tún wọ̀ lórí ààrẹ àwọn èèyàn tó máa gbèjà wọn Fúlàní wọn á yìnbọn fún wa wọn á ká mọ́nú oko wọn á ṣe ogun tó wù wọn bọ̀tà wa náà bóhùn wọn kọ́ máa ra AK-47 mọ́ kọ́ ra AK-200 àwa gan dúró tán ààrẹ dì láti gbèjà ọmọ Yorùbá tó ti yé but àwa ní ká ṣọ̀kan káwọn olórí wa kọ́ má gbàbọ̀dì fún wa èyí tẹ́ jó lórí wa ẹ má gbàbọ̀dì fún wa ẹ yẹ ká dúró tán ẹ̀yin ọba wa náà ẹ jọ̀ọ́ ẹ dúró fún wa ìyà ń jẹ wá a lè rìn nílùú wa Fúlàní ń pa wá a lè lóko a lè lódò Fúlàní rí yìí Fúlàní tó pé inú àjòjì ni wọ́n àwọn ọmọ onílùú a lè jáde a lè rìn wọ́n á máa ṣọ́ wa pípa ní wọ́n ti ṣe ẹlòmídẹ̀ ẹni tí ò nọkọ wọ́n ṣe ẹlòmídẹ̀ ẹni tí ò níyàwó àgbẹ̀ tó dáko tí wọ́n lọ sínú ọkọ̀ tí wọ́n dúnbù ẹ̀bí ẹran tí wọ́n pàdánù ọ̀gá Sunday Igboho wá dìde wọ́n gba ogun ọmọ Yorùbá èmi gbàdúrà o agbára wà nílẹ̀ gan a dẹ̀ dúró tán àwọn náà dẹ̀ rẹ́dí àti jáde tán tó bá ṣẹlẹ̀ tán gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣera lọ́ṣọ̀kan ká dẹ̀ dúró ẹ má yẹ ká bẹ̀rù ká má dẹ̀ dalẹ̀ Oòduà nation yìí tí gbogbo wa ní ó ti bọ́ sí Oòduà nation yìí a ti gbà tí wá ní mo kí lóògùn ọ̀fẹ́ o Aláàfin Ọ̀yọ́ bàbá mo kí yí ikú bàbá yèyè ẹkú àdúró tiwa àdúpẹ́ kábíyèsí wa tó sọ̀rọ̀ tán náà nísìnyí a kí yí àdúpẹ́ lọ́wọ́ yí adúpẹ́ lọ́wọ́ yí olóòótọ́ ni yí bàbá òde ní fọ́sowọ́pọ̀ èyí ọba gbogbo ẹ̀ là ń fẹ́ afẹ́kẹ́ dúró tì wá kẹ́ fọ́sowọ́pọ̀ pẹ̀lú wa kábà lè délẹ̀ lè rí ẹjọ́ nítorí Ọlọ́run Koiki Media akiyi bàbá Ìjẹ̀bú bàbá lẹ́kìtì akiyi adúpẹ́ lọ́wọ́ yí Madam Dara akiyi adúpẹ́ fún àdúró ti yí adẹ̀fẹ́ àfẹ́kẹ́ yẹsẹ̀ ẹjọ́ afẹ́kẹ́ bá ẹdúró bí akin ẹjọ́ torí Ọlọ́run abẹ̀bẹ̀ afẹ́kẹ́ dúró tì wá tán ẹjọ́ ẹmẹ́ẹ̀ká bẹ̀rù ẹmẹ́ẹ̀ká fòyà ẹ̀ẹ́ká dúró tán
ẹ̀yin olówó wa ẹ support wa ẹ gbé wa sókè ẹ jọ ẹ kún wa bẹ́ẹ̀ yóò bá lè bọ́ta tẹ́lẹ̀ àwa máa bọ́ta ẹ dúró tì wá lẹ́yìn ẹ̀yin àfa wa náà ẹ̀yin náà ẹ wọnúlé ẹ gbà àwọn oníkẹ́ bọ́ta kẹ́ jagun ẹ dúró tì wá ẹ̀yin pásítọ̀ ẹ ràn wá lọ́wọ́ ẹ̀yin bàbá wa náà ẹ̀yin oníbílẹ̀ ẹ jọ ẹ kún wa ẹ jọ ẹ support wa ẹ má ìfojú tọmọ Yorùbá ojú alẹ́sọ àgbé wa o ẹ jọ. orúkọ mi ni Yáwọ́ta látọ̀dọ̀ bàbá Ẹ̀gbá.